A gbé Ọlọ́run ga fún oore ọ̀fẹ́ tí Ọlọ́run fún wa láti jẹ́ alààyè ọkàn lónìí. A sì ń dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún àánú rẹ̀ ní ìgbà gbogbo. Ní orúkọ Jésù Olúwa ni mo ń kí gbogbo ẹ̀yin olùgbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ní wákàtí yìí. Ẹ jẹ́ kí a gbàdúrà. Olúwa Ọlọ́run ìgbàlà wa, a gbé ọ̀gá fún onírúurú oore ọ̀fẹ́ èyí tó fún wa àti ọ̀pọ̀ oore rẹ nínú ayé wa pàápàá ní àkókò ọ̀wọ̀ yìí. Bí a ti ń gbọ́ ọ̀rọ̀ rẹ ní wákàtí yìí, jẹ́ kí ìmọ́lẹ̀ ọ̀rọ̀ rẹ kó mọ́lẹ̀ sínú ayé wa. Ní orúkọ Jésù Kristi ni a gba àdúrà. Àkọlé ọ̀rọ̀ Ọlọ́run tí a ó máa gbé yẹ̀wò ní wákàtí yìí, òun náà ni mo pè ní agbára ìsọdipúpọ̀ ti ìjọ̀wó ara ẹni. Agbára ìsọdipúpọ̀ ti ìjọ̀wó ara ẹni. Kí là ń pè ní ìjọ̀wó ara ẹni? Ìjọ̀wó ara ẹni túmọ̀ sí kí ènìyàn yọ̀ǹda ara rẹ̀ pátápátá tàbí kó fi ara rẹ̀ sílẹ̀ fún ohun kan tàbí fún Ọlọ́run. Èyí tá à ń sọ̀rọ̀ lé lórí lónìí, òun náà ni kí ènìyàn yọ̀ǹda ara rẹ̀ pátápátá fún Ọlọ́run, láti ṣèfẹ́ Ọlọ́run, láti rìn ní ìbámu pẹ̀lú ohun tí Ọlọ́run fẹ́. Ẹsẹ̀ Bíbélì tí a ń kà nínú èyí tá a ti mú ọ̀rọ̀ Ọlọ́run yìí jáde, òun náà ni ìyìnrere Jésù Olúwa bí a ti ọwọ́ Jòhánù kọ sílẹ̀, orí 12, ẹsẹ̀ 14 títí dé 15. Ó kà báyìí wípé, lóòótọ́ lóòótọ́ ni mo wí fún yín, bí kò ṣe pé wóró irúgbìn àlìkámà bá bọ́ sí ilẹ̀ tí ó bá sì kú, ó wà ní òun nìkan, ṣùgbọ́n bí ó bá kú, a sì so ọ̀pọ̀lọpọ̀ èso. Ẹni tí ó bá fẹ́ ẹ̀mí rẹ̀ yóò sọ ọ́ nù, ẹni tí ó bá sì kórìíra ẹ̀mí rẹ̀ ní ayé yìí ni yóò sì pa á mọ́ títí fi di ìyà àìnípẹ̀kun. Bí a bá wò ó ní ìwòye ti ènìyàn, ọ̀rọ̀ tí a ń pè ní ìjọ̀wó ara ẹni, a máa ń rí gẹ́gẹ́ bí àìlera, weakness. Ṣùgbọ́n ní ìwòye ti ìjọba Ọlọ́run, ọ̀rọ̀ yìí ó jẹ́ ọ̀rọ̀ tó ṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀. Ó jẹ́ ọ̀nà sí ìmúgbòòrò tàbí ìsọdipúpọ̀ fún àwọn ọmọ ìjọba Ọlọ́run. Ohun tó dàbí àdánù, ó di ohun tó ní èrè ńlá. Ohun tó dàbí ikú, ó mú ìyè wá. Jésù ó fi àṣírí ìjìnlẹ̀ yìí hàn wá níbi kíkà wa yìí. Bí ó tilẹ̀ jẹ́ pé ó ń sọ nípa ikú rẹ̀, eléyìí tó jẹ́ pé ó kù sí dẹ̀dẹ̀ ní àkókò náà, ṣùgbọ́n ó fi ìlànà kan pàtàkì hàn wá wípé ọ̀nà sí àti di ńlá òun ni kí a yọ̀ǹda ara wa fún ìfẹ́ Ọlọ́run. Lábẹ́ ọ̀rọ̀ Ọlọ́run yìí, mo fẹ́ pe àkíyèsí ẹnìkọ̀ọ̀kan sí àwọn kókó pàtàkì nínú àkórí yìí. Ohun àkọ́kọ́ òun ni wípé ìjọ̀wó ara ẹni òun ni irúgbìn fún ìsọdipúpọ̀. Ìjọ̀wó ara ẹni ó jẹ́ irúgbìn fún ìsọdipúpọ̀. Jésù lo àpẹẹrẹ irúgbìn níbi tí a kà yìí. Ó jẹ́ kó yé wa wípé irúgbìn tí a bá fi pamọ́, ó máa wà ní òun nìkan ṣoṣo, kò ní di púpọ̀ sí, á dá dúró. Ṣùgbọ́n irúgbìn tí a bá yọ̀ǹda fún ilẹ̀, tí a gbìn sínú ilẹ̀, yóò kú, yóò sì yè, yóò hù jáde, yóò sì so èso lọ́pọ̀lọpọ̀. A gbọ́dọ̀ gbin irúgbìn sínú ilẹ̀ kí ó lè so èso. Mímú ohun pamọ́ a máa fa ìdínkù, ṣùgbọ́n ìjọ̀wọ́ ohun kan tàbí ara ẹni a máa mú ìtẹ̀síwájú àti ìmúgbòòrò wá fún ayé ènìyàn. Ìwé Kọ́ríńtì kínní orí 15, ẹsẹ̀ 14 sọ fún wa, ó ní, ìwọ aláìmòye, ohun tí ìwọ fúrúgbìn kò léèyè bí kò ṣe pé ó bá kú. Ohun tí ó ń jẹ́ kó yé wa ni wípé a gbọ́dọ̀ kọ́kọ́ yọ̀ǹda. A gbọ́dọ̀ yọ̀ǹda ara wa, ohun gbogbo tí í ṣe tiwa. Ohun tí a bá kọ̀ láti yọ̀ǹda, ohun tí a kọ̀ láti fi lélẹ̀, kò ṣeé ṣe fún Ọlọ́run láti sọ ọ́ di púpọ̀. Kí làwọn nǹkan wọn ni tí a gbọ́dọ̀ yọ̀ǹda tàbí fi lélẹ̀, tàbí tí a gbọ́dọ̀ jọ̀wọ́ rẹ̀? Àkọ́kọ́ òun náà ni àkókò wa, your time, àkókò wa. A gbọ́dọ̀ yọ̀ǹda àkókò wa fún Ọlọ́run.
a gbọ́dọ̀ jọ̀wọ́ àkókò wa fún Ọlọ́run. Ohun kejì, òun náà ni ohun ìní wa, ohun ìní gbogbo tí a ní. Ẹ má jẹ́ á gbàgbé pé Ọlọ́run ló fún wa. Ohun ìní tó sì fún wa yìí, ọ̀nà tí a lè gbà láti sọ ọ́ di púpọ̀ òun ni pé kí a yọ̀ǹda rẹ̀ fún Ọlọ́run. Fún àpẹẹrẹ, Pétérù yọ̀ǹda ọkọ̀ rẹ̀ fún Ọlọ́run, ó sì kó àkókò ẹja. Bákan náà, àfojúsùn wa, our ambition, we must surrender. A gbọ́dọ̀ yọ̀ǹda rẹ̀ fún Ọlọ́run. Ohun mìíràn tí a tún gbọ́dọ̀ yọ̀ǹda fún Ọlọ́run, òun náà ni ìfẹ́ tiwa, our will. A gbọ́dọ̀ yọ̀ǹda rẹ̀ fún Ọlọ́run. Gbogbo àwọn nǹkan wọ̀nyí àti àwọn mìíràn tí n ò lè dárúkọ tán, nígbà tí a bá jọ̀wọ́ wọn fún Ọlọ́run, wọ́n á di irúgbìn, wọ́n á sì fún wa ní ẹ̀kúnrẹ́rẹ́ ìbùkún. Ohun mìíràn tí mo fẹ́ kí a ṣe àkíyèsí, òun náà ni pé ìjọ̀wọ́ ara ẹni ó nílò ikú sí ara ẹni. Ìjọ̀wọ́ ara ẹni nílò ikú sí ara ẹni. Ohun tó túmọ̀ sí náà ni pé ènìyàn gbọ́dọ̀ di òkú sí ara rẹ̀. Jésù ń sọ̀rọ̀ nípa ikú tirẹ̀, ṣùgbọ́n ó tún fi ìlànà kan hàn fún gbogbo onígbàgbọ́ wípé ikú ó ṣe pàtàkì kí a tó lè di púpọ̀. A gbọ́dọ̀ di òkú sí ìgbéraga, a gbọ́dọ̀ di òkú sí ìfẹ́ ara ẹni, a gbọ́dọ̀ di òkú sí ìmẹ́lẹ́ tàbí wíwá ìrọ̀rùn nígbà tí kìí ṣe àkókò ìrọ̀rùn. Ìwé Gàlátíà orí 2 ẹsẹ̀ 20, Pọ́ọ̀lù àpọ́stélì ó ní a ti kàn mí mọ́ àgbélébùú pẹ̀lú Kristi, ṣùgbọ́n mo wà láàyè, síbẹ̀ kìí ṣe èmi mọ́, ṣùgbọ́n Kristi wà láàyè nínú mi. Ó túmọ̀ sí pé Pọ́ọ̀lù àpọ́stélì ti yọ̀ǹda ara rẹ̀, ó ti di òkú sí ẹ̀ṣẹ̀, ṣùgbọ́n Kristi di alààyè nínú rẹ̀, ó sì ń ṣe iṣẹ́ rere gbogbo. Ìsọdipúpọ̀ gidigidi bẹ̀rẹ̀ nígbà tí ara ẹni tí mo pè ní self tí kò bá jẹ́ olórí mọ́ nínú ayé wa. Nígbà tí ara ẹni bá wà láàyè, èso wa ó máa dínkù jọjọ. Ṣùgbọ́n nígbà tí ara ẹni bá di òkú, nígbà náà ni Kristi yóò hàn gbangba nínú ayé wa tí a ó sì di eléso. Ohun kẹta tí mo fẹ́ ká ṣe àkíyèsí ni pé ìjọ̀wọ́ ara ẹni ó ní ìyè títí láéláé. Bí a bá jọ̀wọ́ ara wa fún Ọlọ́run láti ṣe ìfẹ́ Ọlọ́run, ìyè àìnípẹ̀kun ó ní òpin rẹ̀. Jésù sọ níbi tí a kà yí pé ẹni tó bá fẹ́ ẹ̀mí rẹ̀ yóò pàdánù rẹ̀, ṣùgbọ́n ẹni tí ó bá fi í sílẹ̀ nítorí ti Kristi Jésù, ó ní yóò rí ìyè gidigidi. Ohun èrè ayé yìí ó lè mú wa ní ìpàdánù títí láéláé. Bákan náà, ìfaradà kékeré ó lè mú èrè títí láé fún wa. Mátíù orí 15 ẹsẹ̀ 25, ó sọ fún wa wípé nítorí ẹni tí ó bá fẹ́ gbẹ ẹ̀mí rẹ̀ là yóò pàdánù rẹ̀, ẹni tí ó bá sì pàdánù ẹ̀mí rẹ̀ nítorí mi yóò rí. Àwa rí báyìí pé ohun tí Jésù ń béèrè fún ni wípé kí a jọ̀wọ́ ẹ̀mí wa pátápátá nítorí ìfẹ́ Ọlọ́run. Ìjọ̀wọ́ ara ẹni a máa mú ayé ènìyàn wà ní ìbámu pẹ̀lú ètò àti ètò Ọlọ́run fún ayé rẹ̀. Yóò sì jẹ́ kí ìgbé ayé ènìyàn kó ní ìtàn tí kò ní ìparí títí láéláé. Òmíràn, ìjọ̀wọ́ ara ẹni ó máa ń fa agbára àti ògo Ọlọ́run sọ̀kalẹ̀ sínú ayé ènìyàn. Gẹ́gẹ́ bí ibi kíkà wa, Jòhánù orí 12 ẹsẹ̀ 28, bí ó ti sọ fún wa. Jésù ó sọ níbẹ̀ pé Bàbá, ṣe orúkọ rẹ lógo. Nítorí náà ohun kan ti ọ̀run wá, ó sì wí pé èmi ti ṣe é lógo náà, èmi ó sì tún ṣe é lógo. A rí níbí yìí pé ògo Ọlọ́run sọ̀kalẹ̀ nítorí pé Jésù jọ̀wọ́ ara rẹ̀ fún ìfẹ́ Ọlọ́run. Jòhánù orí 12 ẹsẹ̀ 28, ó ní àti èmi, bí a bá gbé mi sókè kúrò lé ayé, èmi ó fa gbogbo ènìyàn sọ́dọ̀ ara mi. Ìjọ̀wọ́ ara ẹni Jésù olùgbàlà ó mú kí ògo Ọlọ́run hàn gbangba. Bákan náà, ọ̀pọ̀ ènìyàn ó ní a fà sí ọ̀dọ̀ Jésù Kristi lẹ́yìn tí ó ti gòkè lọ sí ọ̀run. Bákan náà, ìjọ̀wọ́ ara ẹni Jésù Kristi òun ló ṣílẹ̀kùn ìgbàlà fún gbogbo àgbáyé lónìí, nínú èyí tí a ń ṣe ìkórè ọ̀pọ̀lọpọ̀ ọkàn sí ìjọba Ọlọ́run. Nígbà tí a bá jọ̀wọ́ ara wa fún Ọlọ́run, agbára Ọlọ́run á máa ṣiṣẹ́ nínú wa, ògo rẹ̀ á sì máa hàn nínú ayé wa. Èso ìjọ̀wọ́ ara ẹni òun náà ni ìsọdipúpọ̀ tí a pè ní multiplication. Nígbà tá a bá jọ̀wọ́ ara wa fún Ọlọ́run, a ó di eléso púpọ̀. Àdúrà mi lónìí ni wípé lórúkọ Jésù Kristi, bí o ti ń gbọ́ ohùn mi lónìí, ó so èso rere. Ayé rẹ yóò di púpọ̀, bẹ́ẹ̀ ni ògo Ọlọ́run yóò sì di mímọ̀ nínú ayé rẹ.
ikú Jésù kìí ṣe ìpàdánù, ó mú ìgbàlà wá fún gbogbo ènìyàn. Ìgbé ayé kan tí a yọ̀ǹda fún Ọlọ́run, ó mú ọ̀pọ̀lọpọ̀ mílíọ̀nù ènìyàn di ẹni ìgbàlà lónìí. Bákan náà, bí a ti ń kà á tó sì ń gbọ́ lónìí, bí ìwọ náà bá lè ṣe ìgbọràn sí àṣẹ Ọlọ́run, ìgbọràn kan ṣoṣo, ó lè ní ipa títí láéláé. Hébérù orí 12 ẹsẹ̀ 1, ó ní ẹni tí nítorí ayọ̀ tí a fi síwájú rẹ̀ ó farada àgbélébò. Ìsọdipúpọ̀ ó máa ń wá lẹ́yìn ìjọ̀wọ́ ara ẹni. Ìdàgbàsókè ẹ̀mí, ipa nínú ìjọba Ọlọ́run, ìbùkún tó ń sàn láti ọ̀dọ̀ ẹnìkan lọ sí ọ̀dọ̀ ènìyàn púpọ̀, ó jẹ́ àbáyọrí sí ìyọ̀ǹda ara ẹni fún Ọlọ́run. Ní ìparí, ìlànà náà dájú. Kò sí ikú, kò sí ìsọdipúpọ̀, kò sí ìjọ̀wọ́ ara ẹni, kò sí ìtẹ̀síwájú. Ọlọ́run ń pè wá sí ìjọ̀wọ́ ara ẹni pátápátá, pàápàá ní àkókò Lẹ́ǹtì yìí. Kìí ṣe díẹ̀, kìí ṣe nígbà tó rọrùn, ṣùgbọ́n ní gbogbo ọ̀nà. Nígbà tí a bá fi gbogbo rẹ̀ sílẹ̀ fún Ọlọ́run, a ó rí ìsọdipúpọ̀ ti Ọlọ́run nínú ayé wa. Ẹ̀yin olùgbọ́rọ̀ mi lákòókò yìí, kí ni àwọn nǹkan wọn nì tá dì mọ́wọ́ tí Ọlọ́run fẹ́ ká kọ̀ sílẹ̀? Kí ni àwọn nǹkan wọn nì tó sọ wípé ó ti di bárakú? Èkùrọ́ lalábàákú ẹ̀wà tó ń dí Ọlọ́run lọ́wọ́ nínú ayé rẹ, ṣùgbọ́n tọ́lọ́run fẹ́ kó o túwọ́, kó o fi sílẹ̀ lónìí. Apá wo nínú ìgbé ayé rẹ òun ló gbọ́dọ̀ kú kí ìwọ lè wà láàyè kó o sì lè so èso fún Ọlọ́run? Paul apostoli nínú ìwé Róòmù orí 12, ó ní mo fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ yín ará, kí ẹ̀yin kó fi ara yín fún Ọlọ́run ní ẹbọ ààyè, mímọ́, ìtẹ́wọ́gbà, èyí ni iṣẹ́ ìsìn yín tí ó tọ̀nà. Ọlọ́run ń pè wá lónìí láti jọ̀wọ́ ohun gbogbo fún Ọlọ́run. Mo gbàdúrà wípé orí ọ̀fẹ́ láti ṣe Ọlọ́run yóò fi fún wa. Ẹ jẹ́ kí a gbàdúrà. Olúwa Ọlọ́run ayérayé, a gbé ọ̀gá fún ọ̀rọ̀ rẹ tó ti rán sí wa ní wákàtí yìí. À ń bẹ̀ ọ́ Olúwa kí o fún wa ní orí ọ̀fẹ́ láti jọ̀wọ́ ara wa pátápátá. Ràn wá lọ́wọ́ láti fi ara wa sílẹ̀ kí a sì gba ìfẹ́ rẹ. Jẹ́ kí ìgbé ayé wa di irúgbìn tí yóò so èso púpọ̀ fún ògo orúkọ rẹ. Èyí àti àwọn mìíràn la béèrè fún ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín.